eré òkúta ẹ̀là láti ọwọ́ Dámilọ́lá Ọmọ́tòṣọ́. Àwọn tó kópa nínú eré náà ni Yétúndé Barnabas, Afeez Ọwọ́, Dámilọ́lá Ọmọ́tòṣọ́, Kìkì Bákàrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọkùnrin kan wà tó ń fi agbára rẹ́ àwọn òṣìṣẹ́ rẹ̀ jẹ. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ náà kò wá fún ọdún mẹ́ta nítorí pé ìyá rẹ̀ ń ṣàìsàn. Nígbà tí òṣìṣẹ́ náà dé ibi iṣẹ́, ó sọ ìdí tí kò ṣe wá sí ibi iṣẹ́ fún mánéjà náà, ṣùgbọ́n mánéjà náà kọ̀. Ó ní àfi kó fẹ̀yìn lélẹ̀ tó bá ti mọ̀ pé òun fẹ́ wá ṣiṣẹ́ pẹ̀lú òun. Ṣùgbọ́n arábìnrin náà kọ̀, ló bá dá dúró lẹ́nu iṣẹ́. Arábìnrin náà sì ṣépè fún ọ̀gá rẹ̀. Ọ̀gá náà tún máa ń yọ lára owó oṣù àwọn òṣìṣẹ́ tó bá pẹ́ dé. Tọkọtaya kan wà tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n máa ń jà. Bàbá onílé ti bá wọn parí ìjà lọ́pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n níṣẹ́jú bàbá onílé náà ló ṣe tún máa tún jà. Àwọn ọ̀rẹ́ méjì kan wà, Dámilọ́lá àti Yétúndé ni wọ́n jọ ń lálàá burúkú tí wọ́n sì ń wá ìtumọ̀ sí àlá náà. Lójú àlá náà ni wọ́n rí i pé ọkùnrin kan gbé àwọn sínú mọ́tò lọ́lọ́pàá bá dá dúró. Lẹ́yìn tọ́lọ́pàá bá dá dúró ló bá bọ́lọ́pàá fa wàhálà ló bá ń lọ. Àwọn ọlọ́pàá bá fìbínú yìnbọn fún mọ́tò náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ọ̀rẹ́ méjì tají lójú àlá kan náà ni wọ́n jọ lá. Wọ́n tún lálàá wípé tọkọtaya tó máa ń jà nílé àwọn lọ làjà ni wọ́n bá lagi mọ́ àwọn lórí làwọn bá kú. Àwọn ọ̀rẹ́ méjì náà ni wọ́n rí ọkùnrin kan tó ń gbé nílé wọn tó ń wẹ ọṣẹ ni wọ́n sì kó lójú. Láti ìgbà náà ni wọ́n ti ń lálàá burúkú tí wọ́n sì lọ bá ọkùnrin náà fún ìdáríjì. Àwọn ọ̀rẹ́ náà bẹ ọkùnrin náà pé kó fún àwọn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ babaláwo rẹ̀. Ọkùnrin náà ní òun máa fún wọn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ babaláwo òun. Ọkùnrin náà dọ́gbọ́n pé babaláwo wípé kó fi àwọn ọ̀rẹ́ méjì náà ṣe jẹun ni. Níbi tí wọ́n ti ń lọ káàkiri láti wá àtúnṣe sí ọ̀rọ̀ ayé wọn ni wọ́n ti pàdé fake pastor. Lẹ́yìn ìgbà náà ni wọ́n lọ sọ́dọ̀ babaláwo ni wọ́n wá rí i pé lọ́jọ́ tí wọ́n ń bọ̀ níbi iṣẹ́ tí arábìnrin kan béèrè ọ̀nà lọ́wọ́ wọn. Níbi tí Dámì ti ń júwe ọ̀nà fún arábìnrin náà ni Yétúndé ti jí pọ́ọ̀sì arábìnrin náà. Nígbà tí wọ́n délé wọ́n rí òkúta àti owó nínú pọ́ọ̀sì náà tí Yétúndé sì so òkúta ibẹ̀ nù tí wọ́n sì pín owó náà láàrin wọn. Babaláwo ní àfi kí wọ́n lọ wá pọ́ọ̀sì náà. Bí wọ́n bá délé wọn kò rí pọ́ọ̀sì náà. Yétúndé bá rántí pé òun ti gbà mọ́lẹ̀ níbi tí wọ́n ti ń wá nílé ilẹ̀ lẹ́nìkan sọ fún wọn pé wèrè àdúgbò ti kó ilẹ̀ ibẹ̀. Wọ́n bá dọ̀dọ̀ wèrè wọ́n sì bẹ̀ pé kó fún àwọn ní pọ́ọ̀sì náà ṣùgbọ́n wèrè náà fàkekọrí ó kọ̀ láti fi pọ́ọ̀sì náà lẹ̀ fún wọn. Ni wọ́n bá ní káwọn lọ bá àwọn ọmọ ọ̀tá kó ọmọ ọ̀tá kó bá wọn gba pọ́ọ̀sì. Ọmọ ọ̀tá ń béèrè fún ₹50,000 láti lè bá wọn gba pọ́ọ̀sì náà lọ́wọ́ wèrè èyí tí wọ́n san. Lẹ́yìn tí wọ́n gba pọ́ọ̀sì náà tán ni wọ́n mú lọ wá sọ́dọ̀ babaláwo ní àfi kí wọ́n lọ dá padà sọ́dọ̀ ẹni tí wọ́n ti gbà lọ́wọ́ rẹ̀ èyí tí wọ́n sọ pé ó nira láti ṣe. Babaláwo sọ pé àfi kí wọ́n wá ọ̀nà àbáyọ ni nítorí pé wọn ò ní pẹ́ kú mọ́. Babaláwo ní ọ̀nà àbáyọ mìíràn tóun lè fún wọn ni pé kí wọ́n fi pọ́ọ̀sì yẹn ta ẹlòmíràn lọ́rẹ. Wọ́n bá lọ sọ́dọ̀ mánéjà tó máa ń yọ owó lára owó oṣù ni wọ́n fi ta lọ́rẹ. Ọkùnrin yẹn ló padà wu ogun náà. Ẹ̀kọ́ tó wà nínú eré òkúta ẹ̀là pọ̀. Ẹ̀kọ́ wípé káyé máa mú nǹkan ní nǹkan, káyé fẹ́ wọ́. Àti wípé ọmọ burúkú náà lọ́jọ́ tiwọn. Àwọn ọmọ ọ̀tá tí wọ́n máa ń gba àwọn ọmọ ọ̀tá ni wọ́n bá wọn gba pọ́ọ̀sì náà lọ́wọ́ wèrè. Àti wípé ó yẹ kí wọ́n máa ṣe dáadáa o. Dáadáa tí àǹtí Jọkẹ́ ṣe lórí fi kó yọ tí wọn kò fi pọ́ọ̀sì yẹn ta lọ́rẹ. Nítorí pé ó lọ sọ́dọ̀ oní POS láti fún ọmọ tó tọrọ owó lọ́wọ́ rẹ̀. Torí pé ó lọ sọ́dọ̀ oní POS láti fún ọmọ tó tọrọ owó lọ́wọ́ ẹ̀ lówó ni àwọn Yétúndé àti Dámì ò ṣe bá nílé láti fún ní pọ́ọ̀sì náà. Ẹ̀yin èèyàn ṣé ti wo eré òkúta ẹ̀là? Ẹ̀kọ́ wo lẹ̀yin rí kọ́ ńbẹ̀? Jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like, kẹ́ share fídíò wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn.